Iran kò gbọdọ̀ ní ohun ìjà àdó olóró amúnáwá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n máa ń sọ báyìí débi pé ó ti ń sú mi. Ṣùgbọ́n ọ̀pọ̀ ará Amẹ́ríkà máa ń gbà á gbọ́ láì ronú jinlẹ̀ nítorí wọ́n gbà pé a ò lè jẹ́ kí àwọn mùsùlùmí ní ohun ìjà àdó olóró amúnáwá. Ṣùgbọ́n ẹ dúró díẹ̀, kí ló dé tí ẹ fi gbà pé èrò yẹn tọ́? Èsì ni pé Iran jẹ́ orílẹ̀-èdè afúnlẹ̀pani. Ṣé bẹ́ẹ̀ ni? Ó dáa náà, ilé-ìwé mélòó ni Iran ti ju àdó olóró pa tí ọgọ́rùn-ún ọmọ kékeré kú nínú rẹ̀? Àwọn ọmọ tí kò ní ohun ìjà mélòó ni Iran ti fi àdó olóró pa lórúkọ ogun? Ẹ̀ṣẹ̀ ogun mélòó ni ilé-ẹjọ́ àgbáyé ti dá àwọn olórí Iran lẹ́bi rẹ̀? Ọ̀rọ̀ náà ni pé kò sí ẹyọ hóró kan. Ó yá, ẹ jẹ́ kí a dáhùn ìbéèrè yìí. Àwọn olórí ìjọba Ísírẹ́lì mélòó ni ilé-ẹjọ́ àgbáyé ń wá lónìí? Mẹ́ta tí Netanyahu jẹ́ ọ̀kan lára wọn. Ní ìṣẹ́jú kan, ẹ̀yin náà ronú sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n àti ọ̀jọ̀gbọ́n. Ísírẹ́lì ní ohun ìjà àdó olóró amúnáwá. Amẹ́ríkà ni wọ́n sì ti kọ́ nípa ṣíṣe irú ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ alájọṣepọ̀ tí wọ́n jẹ́. Ohun tí ó dájú ni pé gbogbo ìjọ ẹ̀sìn ni ó ní àṣejù tirẹ̀ láti ìgbà aláyé ti dá ayé. Mélòó àwọn orílẹ̀-èdè tí ó ti hùwà ìfúnlẹ̀pani sẹ́yìn. Tẹ́lẹ̀ rí, orílẹ̀-èdè kan ṣoṣo ni Pakistan àti India jẹ́. Ìgbà tí àwọn Mùsùlùmí àti àwọn Hindu ibẹ̀ ò ní ìgbàgbọ́ sí ara wọn mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ètò ohun ìjà àdó olóró amúnáwá wọn. Bí ẹni ń dín àkàrà elépo ní Pakistan ń dín àdó olóró amúnáwá jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ìfúnlẹ̀pani ni ó ti wáyé káàkiri àgbáyé, ṣùgbọ́n kò sí ẹlẹ́gbẹ́ Amẹ́ríkà níbi iṣẹ́ láabi ṣíṣe yìí. Afúnlẹ̀pa wọn ní Japan, Korea, Vietnam, Cambodia, Iraq, Syria, Kurds, Venezuela àti Cuba. Ìtàn àwọn Amẹ́ríkà nìyẹn. Ó burú jáì. Kódà ó tún burú jù bẹ́ẹ̀ lọ tí a bá wo ìtàn àtẹ̀yìnwá fínífíní. Àwọn wo ni wọ́n tún burú jù ṣìkejì nínú ìfúnlẹ̀pànìyàn láti ìgbà tí àdó olóró amúnáwá ti bó pa wọ́n ní Hiroshima àti Nagasaki? Àbí Russia ni? Rárá, Russia báwo? Ṣé North Korea ni? Irọ́, kìí ṣe North Korea. England níbí? Ó tì o, England kọ́. Ǹjẹ́ ẹ mọ orílẹ̀-èdè náà bí? Bẹ́ẹ̀ ni, Ísírẹ́lì ni. Àwa àti Ísírẹ́lì jọ ara wa pẹ̀lú ìwà ìfúnlẹ̀pànìyàn nítorí pé a jẹ́ orílẹ̀-èdè Kìrìsìtẹ́nì tí ìròrí wa dá lórí ìlànà Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí Bíbélì Spicy Palin àti àwọn òpònú Republican tó kù ṣe tú u fún wa. Owó ìfúnlẹ̀pànìyàn ní Ísírẹ́lì fi ń ṣayé àti ètò ìlú wọn. Ísírẹ́lì ti fúnlẹ̀pànìyàn sẹ́yìn. Ísírẹ́lì ń fúnlẹ̀pànìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ísírẹ́lì ò sì tí ì dáwọ́ ìfúnlẹ̀pànìyàn rẹ̀ dúró. Ẹ jẹ́ kí n sáré rán yín létí ohun kékeré kan nínú ìtàn. Ǹjẹ́ ẹ rántí ọdún 1967 bí? Bẹ́ẹ̀ ni, mo ka àwọn àkọsílẹ̀ kan tí ẹnìkankan ò kà kún débi pé wọn ò kó wọn jọ gẹ́gẹ́ bí odindi ìwé kí àwọn ọmọ Amẹ́ríkà ó lè mọ kí ni pàtó òdodo gan-an. Nasiru ò ní àwọn ọmọ ogun tàbí ohun ìjà ogun kankan láti ṣe nǹkan kan fún ikọ̀ ogun ojú òfurufú Ísírẹ́lì. Ó kàn rán ikọ̀ méjì láti dáàbò bo Suez Canal lásán ni. Àfi bí Ísírẹ́lì ṣe fi igbe bọnu pé Nasiru ń bọ̀ wá kó ogun ja òun. Bẹ́ẹ̀ ni Ísírẹ́lì sì mọ̀ pé irọ́ lásán ni. Ṣùgbọ́n ọ̀nà tó rọrùn jùlọ láti jalè ilẹ̀ onílẹ̀ ni èyí. Wọ́n sì jí gbogbo ilẹ̀ Suez Canal gbé. Ǹjẹ́ ẹ tiẹ̀ gbọ́ nípa USS Liberty rí rárá? Ẹ ò rí i. Ara àwọn ète burúkú tí wọ́n ń lò nìyẹn. Wọ́n rán awakọ̀ òfurufú Ísírẹ́lì kan láti lọ dáná yá USS Liberty. Nígbà tí awakọ̀ náà rí i pé ọkọ̀ Amẹ́ríkà ni wọ́n rán òun láti dáná yá, ó ṣẹ́rí padà láti rí i dájú pé ọkọ̀ tí wọ́n rán òun sí gan-an nìyẹn. Dáná yá! Àṣẹ náà fìdí ẹ̀ múlẹ̀, ó dá ìránṣẹ́ náà padà. Nínú ìṣẹ̀lẹ̀ náà, awakọ̀ ojú omi Amẹ́ríkà 43 ni wọ́n pa.
dókítà tí ó wà nínú ọkọ̀ náà gbìyànjú láti tọ́jú àpá àti egbò ara rẹ̀ pẹ̀lú ìrọ́jú kí ó lè tọ́jú àwọn tí ó farapa yòókù. Kí ló dé tí ọ̀pọ̀ ò mọ̀ nípa èyí? Nítorí gbogbo àwọn tó yè nínú ìṣẹ̀lẹ̀ láabi náà ni wọ́n fi ipá mú tọwọ́ bọ̀wé àdéhùn láti ṣe é ní òkú òru kí àwọn ọmọ Amẹ́ríkà ó má bàa mọ ohun tí Ísírẹ́lì tí a pè ní ọ̀rẹ́ wa ṣe fún wa. Rárá, ẹnìkankan ò dáná yá Ísírẹ́lì gẹ́gẹ́ bí Menachem Begin ṣe sọ fún wa. Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti gba ilẹ̀ Golan Heights ti Syria ni, àti láti fẹ ilẹ̀ ibodè Ísírẹ́lì ní ìwọ̀ oòrùn Egypt lọ dé Suez Canal. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ ohun tí Ben Johnson ṣe lẹ́yìn ìgbà náà? Kò ṣe méní kò ṣe méjì, ó tún fún Ísírẹ́lì ní ẹ̀bùn ìkẹ́dùn ni, nítorí kí ó bàa lè borí nínú ìbò 1968. Ó mọ̀ pé tí òun bá ṣe ohunkóhun tó bí Ísírẹ́lì nínú, ìyẹn lè kó bá jíjáwé olúborí nínú ìbò náà fún òun. Ó ṣòro gan-an ni o láti gbọ́ àgbọ́yé àjọṣepọ̀ burúkú tí a ní pẹ̀lú Israel, nítorí orílẹ̀-èdè ẹgbẹ́ òkùnkùn Kírísítẹ́nì ní Amẹ́ríkà, bákan náà orílẹ̀-èdè ẹgbẹ́ òkùnkùn Júù ní Israel. Kíní kan nípa ẹgbẹ́ òkùnkùn sì ni pé wọ́n máa ń gbìyànjú láti dáàbò bo ara wọn. Ohun àkọ́kọ́ tí wọ́n sì máa ń gbógun tì ní òdodo. Táwa ni wá láti sọ fún orílẹ̀-èdè kan bóyá wọ́n lẹ́tọ̀ọ́ láti ní ohun ìjà àdó olóró amúnáwá àbí wọn ò lẹ́tọ̀ọ́. Àwa tí a ti lo irú ohun ìjà bẹ́ẹ̀ ní Japan tí a pa àwọn aláìṣẹ̀ nípa ìfọ̀nàfọ̀nṣu. Gẹ́gẹ́ bí Nelson Mandela ṣe sọ, ìdí ohun tí ó ṣẹlẹ̀ ní Hiroshima àti Nagasaki jẹ́ òwe fún Russia. Ṣé a jẹ́ ọlọ́pàá àgbáyé ni láti sọ ẹni tí ó lẹ́tọ̀ọ́ láti ní ohun ìjà kan? Ǹjẹ́ ẹ mọ orílẹ̀-èdè kan nínú àwọn orílẹ̀-èdè ìlà oòrùn tí kò tíì tọwọ́ bọ ìwé àdéhùn lórí ohun ìjà àdó olóró amúnáwá? Èyí tó fojú hàn gbangba pé ó ní àdó olóró amúnáwá yẹn náà ni North Korea. Japan sì jẹ́ Amẹ́ríkà ní ẹgbẹ̀ẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ dọ́là. Nítorí náà, ọ̀rẹ́ ìmùlẹ̀ tó ju ti Ísírẹ́lì lọ ni Japan jẹ́ fún Amẹ́ríkà. Kí ló dé tí a ò sọ̀rọ̀ nípa ìhàlẹ̀ Korea mọ́ Japan? Bóyá nítorí China lọ́wọ́ níbẹ̀ sì ni. A rí i gẹ́gẹ́ bí ohun tí ó tọ́ láti sọ ohun tí àwọn orílẹ̀-èdè Árábù ṣe fún wọn, nítorí Ísírẹ́lì ní ohun ìjà àdó olóró amúnáwá. Ìṣesí Amẹ́ríkà sì ni láti pọ̀n lẹ́yìn orílẹ̀-èdè tí ó bá ti ní irú ohun ìjà bẹ́ẹ̀ ní ìkáwọ́. Ẹgbẹ́ òṣèlú Amẹ́ríkà méjèèjì, ìyẹn Democrats àti Republican, gbójú kúrò níbi òdodo ọ̀rọ̀ nítorí dòdò tí wọ́n rí jẹ nínú ohun ìfà ogun tí Ísírẹ́lì ń pín wọn. Àwa ń fi àdó olóró ránṣẹ́ sí Ísírẹ́lì, àwọn náà ń fi owó ìpolongo ìbò ránṣẹ́ sí wa. Nínú owó ìpolongo ìbò náà ni a ti ń yọ èyí tí a fi ń kọ́ àwọn ọmọ wa nírọ́ nípa ohun tí Ísírẹ́lì ń ṣe ní àgbáyé. Bẹ́ẹ̀ ni, ìwọ náà ò mọ nǹkan kan nínú ohun tí mò ń sọ sílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, ìwọ ni mò ń bá wí o. Ìwọ tí ò ń wo fọ́nrán yìí tí o sì ń gbọ́ mi báyìí, ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ nípa àwọn òdodo yìí ni. Aburú ibẹ̀ ni pé ọ̀pọ̀ yóò tún bò ó mọ́lẹ̀, wọn ò ní jẹ́ kí ará yòókù rí i kí wọn ó mọ òdodo ọ̀rọ̀ náà. Jẹ́ kí ará yóò mọ̀ pé Ísírẹ́lì san $50 fún ẹbí USS Liberty. Bí ó tilẹ̀ jẹ́ pé Ísírẹ́lì ò san ìtanràn kankan fún ọ̀ràn náà, nítorí owó wa ni owó tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ẹbí ọ̀hún. Ó fowó àbú ṣe àbúlálejò lásán ni. Ísírẹ́lì kì í san ìtanràn kankan nítorí orílẹ̀-èdè tí ó bá ti ní àdó olóró amúnáwá kì í san ìtanràn. Ẹran ọba ni wọn ò ṣeé lù. Ísírẹ́lì ni ó ṣe ẹ̀dá Hamas lábẹ́ Yasser Arafat. Ísírẹ́lì ló ṣẹ̀dá Hezbollah. Àbí báwo ni ẹ rò pé wọ́n ṣe ní gbogbo àwọn ẹ̀rọ aṣòfin tó tó láàrin Hezbollah? Ní báyìí, wọ́n ti ń sọ ìwọ̀ oòrùn Lebanon di aṣálẹ̀. Ǹjẹ́ ẹ gbọ́ kí Kristẹni kankan ó sọ̀rọ̀ bí? Bí ó ṣe máa ń rí nìyẹn nígbà tí irọ́ bá ti bo òdodo mọ́lẹ̀. Àwọn ènìyàn sì ti ra irọ́ náà pátápátá. Gbogbo wọn ni wọ́n ń dáàbò bo Ísírẹ́lì gẹ́gẹ́ bí àyànfẹ́ Elédùmarè. Àwọn Kristẹni ti bùkátà Ísírẹ́lì ju àwọn Kristẹni tí ó wà ní agbègbè mìíràn ní àgbáyé lọ. Nítorí náà, tí o bá jẹ́ ọmọ Lebanon tí o sì jẹ́ Kristẹni, kò sí olùgbèjà kankan fún ọ.
Ọ̀yọ́ ló wà. Kí ẹ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò lù mí pé mo tú àṣírí Ísírẹ́lì, ìlú náà tí Olúwa dá ṣàlẹ́ṣà, ẹ rántí pé èmi kọ́ ni mo kọ àpilẹ̀kọ yìí o, mo kàn ṣe ògbìfọ̀ rẹ̀ ni. Ọmọ Amẹ́ríkà tí ó kọ àpilẹ̀kọ náà pè wá sí àkíyèsí pàtàkì wọ̀nyí. Ó ní àwọn orílẹ̀-èdè ńlá máa ń fi agbára àti ìṣèlú ṣe ohun tí wọ́n bá fẹ́, ṣùgbọ́n wọ́n tún máa ń dá àwọn orílẹ̀-èdè míì lẹ́bi fún irú ohun kan náà tí àwọn ń ṣe. Ó tún sọ pé Ísírẹ́lì ní ohun ìjà àdó olóró amúnáwá, ṣùgbọ́n kò fẹ́ jẹ́ kí àwọn orílẹ̀-èdè Árábù yòókù ní irú agbára bẹ́ẹ̀. Ó fi kún un pé àwọn orílẹ̀-èdè tó ní ohun ìjà àdó olóró amúnáwá máa ń ṣòro fún ayé láti fi ọwọ́ kàn. Òǹkọ̀wé náà tún tọ́ka sí ogun ọdún 1967 láàrin Israel àti àwọn Arab àti ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú omi USS Liberty tí Israel lọ́wọ́ nínú ẹ̀. Ó sọ pé Israel kọlu ọkọ̀ náà, àwọn ọmọ ogun Amẹ́ríkà kú, ṣùgbọ́n ìjọba Amẹ́ríkà fi ọ̀rọ̀ náà pamọ́. Òǹkọ̀wé náà sọ pé ayé máa ń fi òfin méjì ṣiṣẹ́. Àwọn orílẹ̀-èdè ńlá ń ṣe ohun tí wọ́n kọ̀ fún àwọn míì láti ṣe, wọ́n sì ń lo agbára àti ìròyìn láti dá ara wọn láre. Òwe Yorùbá kan sọ pé tí a bá gbọ́ ẹjọ́ apá kan dá, a lè dá olódodo lẹ́bi, a ó sì di àgbà òṣìkà. Nítorí náà, ẹ jẹ́ kí a máa gbìyànjú láti wá ìdí ohun gbogbo dájú, ká di òdodo mú, kí a sì má torí ẹ̀sìn, ẹ̀yà tàbí ìfẹ́ fì sí apá kan ju ọ̀kan lọ. Ẹ má gbàgbé o, ẹ pín fọ́nrán yìí ká kí àwọn ènìyàn gbogbo lè jẹ àǹfààní rẹ̀. Ẹ fi òǹtẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀, kí ẹ sì fi èrò tiyín náà sínú àpótí jẹ́-n-wí-tèmi. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa bá ètò bọ̀. Àwa la ó máa wá o, ẹ̀yin náà ni a ó sì máa bá. Ire fún wa lọ́jọ́ gbogbo. Ó dìgbà.